ti bí ẹni tó sọ̀rọ̀ dáa kó bọ́ta fún mi lọ́kọ́ṣà ẹni tó ń sọ ìsọkúsọ nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bá ti bí ẹni tó ń sọ ìsọkúsọ nílẹ̀ Yorùbá yìí kó bọ́ta tó bá ti bí ẹni tó ń sọ ìsọkúsọ nílẹ̀ Yorùbá yìí kó bọ́ta kó ló rẹ́dì fún ìlọ́kọ́ṣà pẹ̀lú ògbọ́nà gbogbo ọjọ́ tó bá lóun rẹ́dì èmi náà ti rẹ́dì ẹni tó ń sọ ìsọkúsọ nílẹ̀ Yorùbá gbogbo ọjọ́ tó bá lóun ti rẹ́dì èmi Abdulhakeem Abdulrahim Al-Kutubi mo ti rẹ́dì. àwọn èèyàn advice mi lóríṣiríṣi àrí táwọn èèyàn sọ wípé wallahi àwọn ṣàǹfààní púpọ̀ níbi sáyẹ́nsì Al-Qur'an kódà mo ní kírísítẹ́nì tó mẹ́sẹ̀jì mi tó ní in tí mo fẹnu bà níjẹ̀ẹ́ta àdíjẹ̀ẹ́ta yẹn náà lòun náà ti èyí ìjà tó nígbà tí mo rìlísì fídíò kan in tí mo fẹnu bà yẹn wallahi bí mo ti sọ yẹn lọ lórí in tó ń study ó dẹ́ confirm bẹ́ẹ̀ àyàwó advice lóríṣiríṣi bí àwọn kan máa fani pọ̀ tí Ọlọ́run lè máa tà tọwọ́ èmi kékeré yìí gẹ̀ẹ́ ọmọ sí fún Islam kí dákun àwọn sàlàfíà kíyàn fi wọ́n lẹ̀ wọ́n máa divert attention mo ní sẹ́dá àwọn sàlàfíà a ní problem pẹ̀lú wọn àwọn ni wọ́n create problem fúnra wọn problem tó sì ń create fúnra wọn yẹn kò í ṣe pé sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n torí ẹ̀ jáde tó máa fi padà lónìí wallahi làásán àwọn náà padà kò sí tó burú bí kó mọ́ sọ pé káwọn yẹn gíṣù kòtò problem ti ẹnu káwọn yẹn dúró gbálẹ̀ problem ti ẹnu kí yẹn fi gbálẹ̀ kò í sọ̀rọ̀ yẹn kí yẹn gíṣù kòtò kò í sọ̀rọ̀ yẹn àmọ́ ẹni tí wọ́n fẹ́ wó lulẹ̀ tó jẹ́ pé mo fẹ́ kó sí mẹ́ tó jẹ́ pé kó má sí mẹ́ gẹ́gẹ́ ní dunu wọn lẹ́nu bàbá Mudiru Markaz a sì ti máa bí tí wọ́n lọ lórí ẹ̀ wọ́n lọ bí pé talẹ̀ ló jásí pé tó bá wú ọ̀rọ̀ kan àwọn yóò mọ̀ tàná kọ́lá rẹ̀ ni tó jásí pé ẹni tó wúwo jù níbi ká sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá Mudiru Markaz kò sẹ́ni tó tó bàbá Mudiru Markaz ká sọ̀rọ̀ tó jásí pé kíkẹ́ sọ bismillahir rahmanir rahim nìkan gbogbo àyọ̀ ti sáré ṣíbò pé kí ló fẹ́ sọ bàbá Mudiru Markaz wọ́n gbé bó làwọn ṣe fẹ́ mú kú ìdùnnú wọn ní kó mọ́ sí Mudiru mọ́ tó jásí pé bí Mudiru bá fi lè sọ̀nkẹ́ ọ̀kan báyìí afá wọ́n sáré máa jáde ní àtẹnitó àti dókítọ̀ ní wọn àti pòfẹ́sọ̀ ní wọn àtẹnitó tí ó ṣe ti pro àtẹnitó tí ó ṣe ti dọ́ wọ́n máa jáde ní àgbà àìmọ̀kànlá wọn lè fi hàn yìí nǹkan tó wà ní kíkọ kò ní sí pé in tí Mudiru sọ yẹn kò ráìtì in tó bí wọn ní pé ẹni tó sọ bí àfáà kan ní wọn bá fi lè sọ wọ́n lè fojú fò so ẹni tí mo ṣe wá tẹ́mi tó yásí pé èmi gẹ̀gẹ̀ tó yásí pé kò lè múrí bọ́ọ̀mù kí ní ilẹ̀ ní Kutubi wallahi alazim Kutubi ti sẹ̀mí láti 2022 torí pé èmi mo ti máa ń fọ́lò wọn gbogbo àtọ́rọ̀ ìtazara àti gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ tó yásí pé àwọn wo àwọn afáwa àti wọn àtàwọn Kutubi tí wọ́n táwọn afáwa sí tàbí sàfàní púpọ̀ níbi àwọn kan tí àwọn èèyàn ṣe ń gbà ẹ̀ but in tí Kutubi ṣe fún mi bàtọ́lọ́ ni pé kí ìgbàtọ́lọ́wọ́ bá kádàrà tó kádàrà tí bàbá Mudiru Markaz tí Ọlọ́run ní kí wọ́n sọ̀rọ̀ láàrin àwọn àgbà kan ó bá jáde wá kọ́ ọmọ kí wújọ pé yóò kọ́ ọmọ kí wújọ lẹ́ni ó sàgbé screen síwájú ó bá ń dáwákà wọ́n bá ń gbé pé kí Mudiru lálàáfíà kan lè gbígbà rò dúró dáadáa àtijọ́ tí ó pọ̀ bóyá ti sẹ̀mínú lẹ́yìn ìwọ sí súnà lẹ́bìrì ní àwọn kan wá ń gbé kọlù kan jáde Ọlọ́run fẹ́ bá Mudiru Markaz ṣe dìbẹ́tì ìwọ tó já sí pé mo challenge rẹ pé kò jáde fún dìbẹ́tì pé tó bá mọ̀ pé kéwú tó mọ̀ yẹn bá dá ọ ní ojú jáde fún dìbẹ́tì náà sẹ́rí ìpákan méjì ní ṣe Kutubi ó lè mọ̀ wípé ọmọ kékeré yìí tí má bá ṣe dìbẹ́tì ó lè dìfìtì mi èmi sì mọ̀ ẹ̀kọ́ tí Kutubi bá lè jáde wallahi jáde sí Kutubi gbogbo mọ̀ tó bá gbé kalẹ̀ in jáde sí Kutubi ìdí farabalẹ̀ sọlábà tí sàlàyé kí ni kẹta gbé kalẹ̀ táàsì retí òtò òun náà kó náà sọlábà mo ti mọ̀ wọn máa pípù yẹn mo lábá wọn mo ti gbọ́ lábá wọn lẹ́pọ̀lọpọ̀ lábá wọn ojú fáyì ní mọ̀fúrú lọ wọn ní uslubu kẹkẹrẹ ní sọlábà lẹ́yìn kan dáṣọ múrí tó bá jásí kò bá lè ṣe dìbẹ́tì pé o lè ṣe dìbẹ́tì pẹ̀lú ọmọ kékeré ìwọ dákòtò ìtọ̀ lọ́n tí fídíò ìbá dọ́dọ̀ tiẹ̀ kan mú ọjọ́ kan pé gẹ́gẹ́ bí àfàgbà tó ń daṣọ borí bí àwọn ará Saudi kí n máa béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tó bá mọ̀ yìí pé wallahi ìyá mi ló bí mi bàbá mi ló bí mi pé wọ́n bí mi rè bọ́dà súnà tí ń pèpè yìí ó yé mi mo sì máa ṣẹ̀ríà ìwọ torítọ́ lọ́wọ́ mú ọjọ́ kan jáde wọ́n náà ló mú ọjọ́ gẹ́gẹ́ bí àfẹ́sìn wọ́n máa béèrè ẹ̀sìn lọ́wọ́ mi wallahi alazim tó bá sẹ́ẹ̀sì kó pè mí normally ta ni wọ́n tó fẹ́ bá Mudiru Markaz ṣe dìbẹ́tì
àìmíyà àwọn ọmọ kí mùdírù tó yá sí mùdírù ti kàrájà àìmíyè àlè kàwọn ọmọ kí tí wọ́n yẹjú tó á gbẹ̀wọ̀ yìí gẹ̀wọ́n kan kí ṣebí ọ̀kan náà ọmọ kí mùdírù lọ sí al-madkhal fi usul fiqh ó sì pọ̀ tó ní tó lè bá wọn jẹ́kọ́ bí fíkì wù ní tábà gbọ́ wọn fíkì wọn tó wá paná ó sọ yẹnyẹn wọ́n jáde ó fẹ́ bá mùdírù ṣe dìbẹ́tì èmi kékeré ìjọ ò lè jáde kó bá mi ṣe dìbẹ́tì èmi ń sọ̀rọ̀ ẹnu tó bá jẹ́ títún bá lè sọ lónìí pé ọyọ́ ọmọ tí ń sọ kó fẹ́ bá mi ṣe dìbẹ́tì òun fẹ́ bá ṣe dìbẹ́tì wallahi làásì ìjáde sí fún ìjáde fún mutu bíbáyìí táàjọ sọ lárúbá táàjọ jòkó á sọ̀rọ̀ gidi tí béèrè tó yí ọ lọ́wọ́ tó bá jásí pé o bá ń bẹ̀rù pọ́mọ yóò lè dìfìtì mi mọ́ ọjọ́ kan kò kà á jòkó live stream náà ní kí n máa béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ rẹ̀ so bá máa béèrè pé mẹ́nìkan bá fi lè sàlàlá tó bá wá sí kinní kan sàlàlá rẹ̀ ti bàjẹ́ àbí ìran àbí ibi tó ti mú ọ̀rọ̀ ẹ̀sìn gangan jáde tó pé kéwú tó mọ yẹn ìbẹ̀rẹ̀ ti béèrè kọ́ ẹni béèrè ló kà lọ́wọ́ rẹ̀ ìbéèrè lọ́wọ́ tó yá sí pé máa béèrè bí márùn lọ́wọ́ rẹ̀ tó lè dáhùn rẹ̀ ẹbí mọ́ sọ fún ní kẹ́kẹ́ àwọn pípù yìí in tí wọ́n ti àbí tó mọ̀ níwọ̀n bá ló ń sọ̀rọ̀ nípa ìkápọ̀ tí wọ́n mọ̀ tá a lè bí wọ́n dára bí bá ló yí lọ́wọ́ kọ́ tó bá sọ Yorùbá kò lè rí sọ á bèèrè sí pé ló sọ lágbára tó bá mọ̀ pé àfáàlùwọ̀ kí wọ́n sì dá ọ lójú ìwọ tó fi fídíò ìbá dọ́dọ̀ tiẹ̀ ìwọ sá accept pé ẹgbẹ́jòkó kan dìde ẹ mú ọjọ́ kan láàrin àtọmọ yìí ó fẹ́ béèrè sí lọ́wọ́ táwọn ayé ò bá mọ̀ bó ti mọ̀ òun bẹ̀rù dìbẹ́tì òfẹ́ kí dìbìtì àbí àmọ́ wọ́n jáde fún kí n béèrè lọ́wọ́ rẹ̀